orílẹ̀-èdè Nàìjíríà ewu orílẹ̀-èdè Nàìjíríà kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀ màá ṣàlàyé fún yín ìdí tó ṣe rí bẹ́ẹ̀ nítorí wípé ṣé ẹ gbọ́ lẹ́nujọ́ mẹ́ta wípé wọ́n jí àwọn kan gbé nílé ìjọsìn àwọn 38 ìròyìn ń tẹ̀ wá lọ́wọ́ báyìí pé wọ́n ti fi wọ́n lẹ̀ báyìí gbogbo oníkálukú wọn sì ti padà sílé àmọ́ ìdí ìròyìn yìí kò fi hàn bóyá àwọn ọmọ ológun àbí àwọn ọlọ́pàá àwọn agbófinró lọ gbójìjà wọn bẹ̀ láti gba àwọn ará bíi àbí wọ́n san owó tí wọ́n béèrè fún nínú fọ́nrán yìí ẹ ó rí ẹ̀kúnrẹ́rẹ́. It was just a sudden act, suddenly, and a terrifying act. Because that evening, after like 30 minutes to the program, we started the program by, I think, around 5. So like 30 minutes to the program, after all the praises, we just heard gunshot. Even to my own perspective, I didn't know it was gunshot. I think it was just sparkling of some wire. But by the time we get, they surrounded the whole church. Even some people, they begin to narrate that they are seeing drop of blood everywhere. Now, from that Tuesday to today, when you are released, what is the situation right there inside the bush? It was unimaginable because when we got there, we really know that it was a dominated area by these evil people called bandits. Even they have the courage to tell themselves that we are bandits, and they make us to know that there's no one that can just slip away without being caught. And with what we see, nobody can escape. From that place they have dominated. They've knew all the routes surrounding all those bushes within Kwara and other states. Ẹ̀gbọ́n nǹkan tárákùnrin yẹn sọ ó wí pé àwọn ará bíi ní àyà débi wípé wọ́n sọ pé àwọn gangan agbésùnmọ̀mí ni àwọn kò sí ẹnikẹ́ni tó lè mú àwọn agbésùnmọ̀mí ni. arákùnrin tẹ́ bá gbọ́ ó ní they have been dominate they have been gbogbo agbègbè ẹ̀yin ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire etí yín mélòó wọ́n ní wọ́n ti sọ̀ráǹdì wọ́n ti tò yíká gbogbo agbègbè òun ni arákùnrin sọ ó ní pé ibi tí wọ́n wà wípé tí wọ́n gan téèyàn bá wò gan á mọ̀ pé àwọn arábí wọ́n ti tàn kálẹ̀ wípé wọ́n sì ń sọ̀rọ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ìdánilójú wípé ṣẹ̀rí bá ṣe wà yìí ọ̀fọ́n kankan gbọ́dọ̀ fìrùnàgbá gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ bí pẹ́ fẹ́ sá lọ nítorí pé gbogbo ibi táwọn wà yìí gbogbo ilẹ̀ Yorùbá yìí gbogbo ẹ̀ làwọn wà àwọn ti ó yé yín nǹkan tí arákùnrin yìí tó ń sọ nìyẹn nítorí pé ìròyìn ò táfojúbà kìkì ẹni tó bá débẹ̀ òun lè sọ arákùnrin yìí débẹ̀ òun ló fi ń sọrú ọ̀rọ̀ tó ń sọ yìí bàbá wa Akéwùgbà Gold náà ó sọ nǹkan tó jọ bí nǹkan tárákùnrin yìí sọ ẹgbọ́n nǹkan tó àwọn náà sọ bàbá wa Akéwùgbà Gold àwọn náà sọ̀rọ̀ ẹgbọ́n. nílẹ̀ Yorùbá tí wọ́n ti pariwo láìmọye ìgbà pé ẹ lọ gbogbo ògbóró ilẹ̀ Yorùbá gbogbo ẹni tí ń ṣe ọ̀kadà nígboro wọ́n ṣe Yorùbá 90% wọn nọ́ọ̀tì ni ẹ ti wá àwọn nọ́ọ̀tì sì máa ń trust ara wọn tẹ́ bá fẹ́ lo àkọ́ gbogbo àdúgbò ni wọ́n mọ̀ gbogbo léèyàn ńláńlá ni wọ́n mọ̀ gbọ̀ǹkálukú wọlé wọ́n mọ̀ gbọ̀ǹkálukú jáde kódà estate tí wọn ò ní access sí wọ́n mọ̀ yẹni tí ń gbénu estate àwọn tí ń gọ̀ kadà tẹ̀lé yẹn wọ́n ìwá ṣe Yorùbá náà náà nítorí ogun bá wá dé bẹ́ẹ̀ bá lè sápò nígboro bẹ́ẹ̀ bá dẹ́yìn ìlú ẹ bá wọn Fúlàní tí wọ́n ti ta kínní ní màálù wọn bẹ́ẹ̀ ìbò lókùn tí wọn Yorùbá ọgbà ìgboro tẹ́ẹ̀tún lẹ́ control ni àwọn Ìgbò ti ra gbogbo ìgboro tán ìbẹ̀rẹ̀ yín ti wá wà mọ́ rí pé no báyé bá lè bàjẹ́ ó bàjẹ́ kẹsì Ọlọ́run máa bàjẹ́ ọ́sẹ̀sìn Ọlọ́run ní space ni ṣé ń sọ fún ẹ pé wọ́n ń ìrún yìí sí láti kí space ni àbírú àwọn aláìní làákà ìwò ni ẹ̀ẹ́dẹ̀ ṣe gbogbo ẹni torí nǹkan kan ju torí owó lọ tá a bá tètè pariwo bá ìran Yorùbá ogun ti dé bòde wọ́n ti gbàlejò ọ̀ràn àti gbàlejò ọ̀ràn lẹ̀ Yorùbá ẹ tètè àwọn tí wọ́n gbé àlejò yìí wá ẹ tètè mú wọn ẹ máàkì orúkọ wọn já tó bá di pé wọ́n kidnap èèyàn nígboro ẹ tètè mọ̀ wọn ẹ̀sìn tí wọ́n gbé dání
ó yàtọ̀ sí ìsìláàmù tiwa ọ̀tọ̀ ní ìsìláàmù tiwọn ọ̀tọ̀ ní ìsìláàmù tiwa nàbà láwọ̀ náà ṣe ìwọ lọ dáná ni ọlọ́run yà kà tó bá ní ọmọ àdúrà àwọn atẹ́ǹpẹ̀ ní kèfèrí ní ṣé gbogbo wa iná lọ́wọ́ wa ni ẹ máa lọ kí ló dé àwa tí a dá ń ṣe wá sí ẹjẹ́ àjọ gbé lálàáfíà sáà safe lọ́wọ́ yín sí àwọn ọmọ wa safe síran wa safe lọ́wọ́ yín pẹ̀lú tẹ́ gbé wọ̀lú yìí o bóòlù ẹ̀sìn ní blọọ̀kù ẹ̀mí wa bóòlù ẹ̀mí wa ò sí ní bọ́ gbogbo àwa táwọn wá àlàáfíà bóòlù ẹ̀mí wa ò sí ní bọ́ àwọn èèyàn yìí smart débi pé wọ́n wọlé sí àwọn traditionalist lára traditionalist ó sì dọ̀tá yín lójú ẹ̀sìn towótowó tóògùn tí gbogbo ẹ̀ wọ́n bá wọlé sẹ́lẹ̀sìn christianity mi lára yóò gbàgbé gbogbo tẹ̀ tíjọ́ sí ní dáadáa tí wọ́n bá wá ní kí ló dé tí ń balẹ̀rù tó fi sọ wípé sẹ́mi àwọn dé sẹ́mi tèmi dé ẹ̀mí bàbá mùdírù ńkọ́ sóde lọ́wọ́ yín ọ̀gá wa nu gbogbo àwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ sẹ́mi wá dé lọ́wọ́ yín ẹ wá dákun ẹ̀yin tẹ́ gbé bàbá Agbódegbà tẹ́ gbé wá ní Ìbàdàn ẹ̀yin náà lábí léèrè o àwíṣe ṣe ṣúọ̀ pé ká fọkàn balẹ̀ ká lọ sùn ká fọwọ́ sí pílò ẹni ó jí panla kọ̀ parọ́ o ẹni ó fa páyà ẹni abápá lọ́wọ́ ẹ̀ òun ló fa páyà o ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ẹ̀rí ti dé evidence tí ò rújú kí ló jọ payé pọ̀ ibo lẹ ti jọ rìn béèyàn bá jẹ́ni tí wọ́n ti jọ ní connection tipẹ́tipẹ́ ó kò easy láti gbéèyàn láti north wá south west láì jẹ́ pé connection kan ti wà láàrin wọn. àti pé irú èèyàn bí ìgbìnrin bọ́mọ líle bá dé ìlú kan ọ̀dọ̀ àwọn ọmọ líle ẹgbẹ́ ẹ̀ ní ọwọ́ sí bẹ́ẹ̀ ni eré bá wọ̀ ìlú kan ọ̀dọ̀ àwọn ẹni rí ẹgbẹ́ ẹ̀ ní ọwọ́ sí. ṣé ká fọkàn balẹ̀ are you assuring us of our safety? kí ló fà tí mo fi wí bẹ́ẹ̀ Al-Qur'an kan sọ wípé ẹni tí wọ́n bá ṣàbòsí fún ọlọ́run ò dìnáì rẹ̀ láriwo sáà safe ṣé gbogbo ilẹ̀ Yorùbá safe kí ló jẹ́ àwí bẹ́ẹ̀ ẹ lọ wò tán ilẹ̀ Yorùbá àbá wà ní Yorùbá country lọ́wọ́lọ́wọ́ báyìí ní àbá tí wà Nàìjíríà tó bá jẹ́ wípé àwọn tí wọ́n fẹ̀sìn bojú tí wọ́n fi da Old Ọ̀yọ́ empire rú kárí wọn yọjú láti da Old Ọ̀yọ́ empire rú báyìí àbá wà ní Yorùbá country tẹ̀sẹ̀sẹ̀ ń jà fún sìn àwọn country tí wọ́n bá bẹ́ẹ̀ tí àwọn òyìnbó bá lórí pé wọ́n maintain empire wọn wọ́n ń dórúkọ rẹ̀ dè ní lára rẹ̀ ní Mali empire ó ti lọ Mali country lọ́wọ́ àlẹ́ àtàwọn country bẹ́ẹ̀ àwọn èèyàn yìí náà yẹn dàrú ẹ̀sìn ní àfi bojú o wọ́n mọ̀ pé mùsùlùmí ń bẹ ní Old Ọ̀yọ́ empire wọ́n tẹ̀ wọ́ bẹ̀ wọ́n da Old Ọ̀yọ́ empire wọ́n fọ́nrán Yorùbá ká forever lẹ́nu wa ò fi kò dè ní àwọn èèyàn yìí náà ní wọ́n fẹ̀sìn bojú wọ́n wọlé lèmi fi máa ń sọ wípé ẹni tí ó bá sọ pé òun ó sì ẹ̀sìn you must try to know the certain part of political religion politics. There is a difference within religion and politics of religion. Ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀sìn àti òṣèlú ẹ̀sìn òṣèlú àti kówó sápò ń bẹ. Àwọn tí wọ́n ń ṣe bandit ṣe torí Ọlọ́run ni wọ́n fi ń ṣe. Wọ́n ṣe torí Ọlọ́run torí kó kálukú lè kó dọ́là pamọ́ ni. Kò sẹ́ni tí ń bá wọn ṣe. Allah ó di ẹni tí ò fẹ́ràn ìlú ẹ̀. Allah ó di ẹni tí ò fẹ́ràn rẹ̀. Ẹni tí ò fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ bá dá ogún lẹ̀ nínú ìbábàjẹ́. Ṣé ẹ lérò pé Saudi Arabia ó gbà yín láàyè? Níbo? Ṣé ẹ lérò pé àwọn North wọ́n gbà pé Mùsùlùmí gidi ní ni? Mélòó yín ló lè kírun fún wọn tí wọ́n tó lẹ́yìn? Mélòó yín ni wọ́n gbà pé lè kó àwọn ní ké? Mélòó yín ní àgbàpọ̀ ní ìmánì? Mélòó yín ní àgbà pé Mùsùlùmí? Ẹ̀yin wá dúró lórí pé bí ọ̀rọ̀ yín bá lè bàjẹ́ ó bàjẹ́. Ẹ wá gbé àwọn Agbódegbà ẹ ń gbé wọn wọlé kí pírẹsidẹ̀ntì wa fẹ́ sọ̀rọ̀ kó wá ní ẹgẹ́ bí nǹkan tí Agbódegbà àwọn báńdíìtì tó wí o ọ̀rẹ́ wa Gumi àbí kí náà ń pè é ẹgẹ́ bí nǹkan tó sọ ẹ dákun ẹ bá dé àwọn báńdíìtì ẹsẹ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o never ní tí ó sọ ni pé destroy everyone of them ẹ kó wọn kó lẹ̀ wọ́n lórí ṣe é wí nù ní ló mú àyà Kùránì tó fi sọ̀rọ̀ ogun lásìkò ogun ó sọ̀rọ̀ fọkànbalẹ̀ lásìkò kànbalẹ̀. Bishop Oyedepo bàbá faraya bàbá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó faraya kí ni bàbá yìí sọ. ó ní wípé orílẹ̀-èdè Nàìjíríà àwọn kan sọ pé àwọn Fúlàní wọ́n sì ń fi ìjọba lápè wọ́n sọ pé àwọn ní ẹ̀tọ́ sí gbogbo nǹkan lórílẹ̀-èdè yìí tó jẹ́ pé ìjọba gbọ́dọ̀ máa fún wọn ní special treatment ní orílẹ̀-èdè tó jẹ́ pé gbogbo wa la ní kíjọba máa fún wọn ní owó oṣù kíjọba máa fọwọ́ pa wọ́n lórí àwọn agbésùnmọ̀mí. Bàbá yìí sọ̀rọ̀ ẹ̀gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lóhun tí bàbá yìí sọ ẹ̀gbọ́. The Church of Christ in Nigeria is indestructible. The gates of hell cannot prevail against it. Nigeria will never become an Islamic state. Never, never, never. These Fulani herdsmen are jihadists. Is cattle business government business? To enter into somebody's farm and kill him, and government can't get anybody to arrest. The battle is raging. Islamic jihadists are roaring. 5
people shot dead in church last week. 35 abductees can't tell where they are, and they are demanding 100 million from a village setting. Sunday Igboho ó ti sọ̀rọ̀. Sunday Igboho ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Portable Ọmọlálọmí sọ wípé wọ́n fún ní 50 billion naira wípé kó fi gbogbo àjìjàgbara Yorùbá nation kó gbé jù sẹ́gbẹ́ kan kó sì fún ní 50 billion. Wọ́n ní olóyè Sunday Igboho tẹ́wọ́ gbà owó yìí o. Ọ̀rọ̀ yìí di ohun tó ń jà rìnrìn kiri lórí ayélujára. ṣé ẹ rí nǹkan tó ṣe fún Nnamdi Kanu àbí máa Igbo yẹn? ṣé ẹ rí nǹkan tó ṣe wọ́n rán ní ẹlẹ́ni lẹ́wọ̀n? They say the man don dey for there 5 years. He dey drag government, dey drag Nigeria government. He say he want Biafra. They say they give am 500 billion with oye. He say he no want. Say he want Biafra or death. God, me I want money o, I want peace. Tó bá gbé owó fún mi, ń gbé kí n má jámọ̀. Mi ò ní sọ blomo. Pàwó má pààyàn. You know how many people wey don die because of this Biafra? Now your people, they dey run. So you see no collect. You say Biafra or death. Everyone see me. If you give me money, me I go collect for peace. Gbowó, pàwó má pààyàn. I swear to God who made me. When Sunday Igboho go attack Fulani. Mo gbà ni o, allegedly ni o, wọ́n ní pé Sunday Igboho gba 50 billion. For peace. We will come out, we will go down. Oh yeah. Now, this man now, they give you 500 billion with oil, no collect. They argue judge. After God na government, you know, let da, you know, let da law, you know, let English by idiot. So, you don't have power to tackle the law. Guide yourself. Portable ti bọ́ síta o nítorí wípé lẹ́yìn ìgbà tí Portable Ọmọlálọmí, Abu Ebe àti Sunday Igboho tí wọ́n jọ ṣe TikTok live kan, wọ́n sì béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ Sunday Igboho. Bàbá yìí sọ wípé kò rí bẹ́ẹ̀ o. Ó ní irọ́ pátápátá èyí tó jìnnà sóòótọ́ ni ẹ gbọ́ látẹnu. Fight for who fight for you. Ẹ jáde tán ẹ tápọ̀ àwọn Fúlàní tí ń pa fámìlì yìí ẹjọ́ fèsì ara yìí wọ́n sá lọ nínú àwọn. Ẹ má bínú sáà, mi mọ̀ pé ẹ gbowó yẹn o, mi ò mọ̀ o. Àwọn blogger ló post yẹ, wọ́n náà gba 50 billion for peace. Wọ́n gbé wọn tẹ̀lé sórí mi, wọ́n ní kọ́ mọ wá mi kiri. Láti gbà yẹn láti 2021 tì náà wọn yọ, mo ṣe kéèsì ńbẹ náà, wọ́n ti tẹnu iṣẹ́ wọn bẹ̀ mo ṣe gbẹ̀. Èsì tí tó pé Yorùbá lọ́wọ́ mi gbọ́dọ̀ pé ọmọ yóò ní kankan, ń ṣe kankan náà, ẹ fi ẹ̀. Kẹwàá òwe àwọn Fúlàní máa sábà ní sà. Ọmọ já níbi táwọn ọmọ Yorùbá wà, ẹni kọ́ kámútakú wọlé, kọ́ kó bọ̀ fáwọn ọmọ onímọ̀rúwá, kọ́ kó bọ̀ fáwọn ọmọ onímọ́tò. Ẹ̀yin nìkan làwọn Fúlàní ẹ bẹ̀rù. Kwara ilẹ̀ Yorùbá níbẹ̀. Ẹ̀yin nìkan ni ẹ lè jà fún wa Nàìjíríà yìí. Ó yá ẹ bá mi. Sunday Igboho bàbá mi kò ní bàjẹ́ fún yín. Òòṣà Yorùbá Igboho òòṣà. Ẹ má bínú. Orí àwọn platform àwọn blogger kan ni mo ti rí. They say you collect money ni. Wọ́n náà gba 50 billion. Náà ìgbàdí mi àti yín dẹ̀ ti kọlù báyìí. Abu Ebe, Olúwa ló lówó, Olúwa ló nílẹ̀, ó máa ń talé, ó máa ń talẹ̀, ẹ ṣáà yọ ọ̀gá wa ni. Ọlọ́run sẹ̀, Akóyíké sáré o, ọmọ ẹlẹ́yẹ bóde o, Sunday Igboho ẹ jáde o, ẹ̀yin àjẹ́ ẹ bóde o, Sunday ti gbowó, wọ́n ní àwọn ògbówó, Sunday Igboho wọ́n ní àwọn ògbówó pé kọ́ fà wọ́n lẹ̀, wípé wọ́n ní àwọn ò lè travel, pé kọ́ yọ wọ́n tẹ̀dí ẹ kó lọ́rọ̀ àwọn páwọn ò lè jáde, kí ló dé ẹjọ́. Wọ́n ní kẹ̀yẹ pé àwọn máa bá access gbogbo nǹkan tó lọ Nàìjíríà. Wọ́n ní pé support you. Wọ́n ní government no support him, that's why he stay low key. So stay low key. Ẹ̀yin bá ń sinmi, Sunday Igboho don talk say no collect money o. He say he face am the time wey he attack Fulani wey dey kill Yorubas, people wey dey attack Yoruba wey dey kidnap Yorubas. He say even they attack am, they destroy him family, destroy him properties. Say na God save am, make no die. Say that's why he stay low key. Say he no collect any money o. Say even now as he dey like this, Sunday Igboho baba talk say na. Lẹ́yìn ẹ̀ ní Portable jáde síta. Ó ní ẹjọ́ o, ẹ má kó bá mi o. Ó ní àwọn tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀, àwọn tó ń gbé ìròyìn rúmọ̀ kiri, òun lòún gbọ́. Òun ò sì sọ wípé dandan Sunday Igboho tẹ́wọ́ gbà wí torí kòkò ìṣojú òun o. Ohun tí wọ́n ń sọ, wọ́n ní wọ́n pé òun lòún sọ o. Àmọ́ ní báyìí, bàbá ti fúnra ẹ̀ ṣe kí ni? Ó ti fohùn léde, ó ti fúnra ara ẹ̀ sọ̀rọ̀ pé kò rí bẹ́ẹ̀ o. Lórí ọ̀rọ̀ Nnamdi Kanu tí wọ́n ní wọ́n gbé lọ sí
ẹ̀wọ̀n tí wọ́n dá ẹ̀wọ̀n gbére fún tí wọ́n sì ti taari bàbá yìí sí Sokoto prison. Ibẹ̀ ni ó ti ń jẹ́jọ́ ẹ̀ báyìí tó ti ń ṣe ẹ̀wọ̀n bàbá ti ń fo Sokoto péńpé roko ọba. ọ̀rọ̀ yìí ló jáde o wípé wọ́n gbé owó fún Sunday Igboho, wọ́n gbé owó fún Nnamdi Kanu. ìjọba dẹ̀ ló wà láàrin àwọn méjèèjì. 50 billion naira fún Sunday Igboho, 50 billion naira fún Nnamdi Kanu. wọ́n ní àmọ́ Nnamdi Kanu sọ pé ìgbà mi ò ní ju Biafra yìí tí mò ń pariwo yìí mi ò ní jùlẹ̀. ó ní pé bàbá Sunday Igboho ó sì wò pé jẹ́ǹgbà ó sì gbà allegedly ni o. àmọ́ arákùnrin ti jáde wáyìí ó ní irọ́ ni o, kò rí bẹ́ẹ̀ rárá o. àwọn Ìgbò àti àwọn Yorùbá kan wọ́n ń gbé ọ̀rọ̀ yìí kiri pé lóòótọ́ Sunday Igboho gbà. Sunday Igboho ti jáde o, ó ní òun ò gba 50 billion naira lọ́wọ́ ìjọba o. ohun tó sọ ni o.